bàbá Sùwé òkú o bàbá Sùwé sì wà nílẹ̀ ikú ò ní pa yín o ẹ gbó ẹ tọ́ ẹ fọwọ́ páwú. Babátúndé Omídínà o ìwọ náà kọ́ Elédùmarè ni orí àpẹẹrẹ àtètè nira tètè gbẹni kù foríkà orí ẹni agbẹni asúnidélé owó orí ẹni agbẹni asúnidébi ọgbọ̀rún wọ̀fà orí ẹni agbẹni ní méje mẹ́jọ agbẹni ní gbẹgbẹgbẹ̀ndínlógún gbogbo àwọn ọmọ ọ̀dùnnú tó kójọ pé kí n kí ọ wọ́n gbé kí n kí ọ tẹ̀sọ́ wọ́n gbé kí ọ tòlú ogun wọ́n lójoojú rẹ̀ ò ní sowó kó má nàjà àkókò lára ọ̀tá máa yé wọ́n lórí tí o sọ́bí ojú gbogbo sí igbó orí tí o nà bí lọ́sẹ̀ gbàgbàlà ó dára lẹ́wọ̀n bí o sùn ó fọwọ́ pẹ́wú ó fèrègì jóbi wọ́n lò ní mọ̀sáré ọmọ ó ní mọ̀sáré ọmọ ó ní mọ̀sáré ọmọ gbogbo ọ̀rọ̀ tó pọ̀ lẹ́rìn ọlọ́wọ́ bò ní jó pọ̀ lẹ́kún gbogbo ẹ̀yin òṣèré pátápátá nílẹ̀ lóko àti lẹ́yìn odi ẹ̀rọ àgbà ní bọ́bá o ẹ̀rọ àgbà ní bọ́bá òrò tí ọjọ́ Omídínà ẹ̀rọ àgbà ní bọ́bá o ẹ̀rọ àgbà ní bọ́bá Omídínà ẹ̀rọ okùn ò kí ń gùn títí tí kó má níbi tó ti ṣe kíni tó ti wọ̀ wá. Bàbá Sùwé jẹ́ bíi bàbá fún mi, kò ń ṣe ọ̀gá nìkan nítorí pé ẹni tó bá bíyàn sínú ayé tuntun míì òbí èèyàn ni, pé èèyàn fà mí lọ́wọ́ wọnú movie industry. Bàbá Sùwé ló ní ó yá nìṣó já lọ, so kò dẹ̀ sígbà tí
mi ò kí ń kàn sí wọn, a máa ń sọ̀rọ̀ lọ́pọ̀ ọgbà virtually all the time, a sọ̀rọ̀ lórí phone, so ó easy fún mi láti tètè mọ what is going on, and Ọlọ́run ló mọ irú ẹni tí èṣù gbé wọ̀ tó kọ̀ déédéé rò, nítorí kò sí nǹkan kan tó tiẹ̀ súnmọ́ tó máa fi fàtẹ́yàn kan máa fi wò pé kóun sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn, àmọ́ kí ló dé téèyàn máa wúrú ìwà burúkú bẹ́ẹ̀ yẹn, bóyá ẹnìyẹn ti lérí pé bàbá sùn yóò ká tó dìgbà báyìí o olódì wọn máa ti jásẹ̀, ó wá yà á lẹ́nu pé ó máa tún ti fẹ́ ṣe ọjọ́ bíi míì, ìyẹn ni pé gbogbo ìlérí tó onítọ̀hún yẹn lé bóyá kò ló ṣe kóun kọ́kọ́ ṣèwà burúkú yẹn, àmọ́ Ọlọ́run mọ tẹ́nìkan ò mọ̀, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a wà ń bí lẹ́nìí wípé a wà pẹ̀lú bàbá Suwe báyìí tá à ń bá wọn ṣe ayẹyẹ ọjọ́ bíi gbogbo nǹkan téèyàn ń wálé ayé wá ṣe bàbá Suwe wọ́n ti ṣe, wọ́n ti wáyé wọ́n lówó, wọ́n ti wáyé wọ́n bímọ, wọ́n ti wáyé wọ́n kọ́lé, wọ́n ti wáyé wọ́n lọ lóyìnbó, wọ́n ti wáyé wọ́n ti lókìkí, wọ́n ti wáyé wọ́n ti fọmọ fúnyàwó, wọ́n ti wáyé wọ́n ti fọmọ fọ́kọ, wọ́n ti wáyé wọ́n ti ṣoríṣiríṣi, ayé ti mọ̀ wọ́n ti mọ̀ kọ́ wà nù ayé, wọ́n ti wáyé wọ́n ti ń dàgbà, wọn ò dẹ̀ ní dàgbà yà, gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá wá kù náà k'Ọlọ́run ọba kó má ṣe kíni, kó má ṣaláìṣe, kó gbu ẹ̀ kó dùn kó dánmọ́rán, kó fún wọn ní okun àtagbára padà tí a máa rí wọn padà, and wọ́n máa padà wá sínú movie industry fully, but of course bàbá Suwe ń ṣe ni ta lè gbàgbé, ta dẹ̀ gbọ́dọ̀ gbàgbé láíláí, nítorí pé òpó ńlá ni wọ́n. Àwọn èèyàn wọ́n sọ pé ó ti lọ́rùn alákejì, mo lọ́lọ́wọ́n ọba òjò orí bẹ́ẹ̀ ò jàre, ìwòye àná rèé o, wọ́n pè mí lórí aago, wọ́n pẹ́ kí ni mo fẹ́ mo fẹ́ mú ògbóhùn kankan, a kì í gbọ́dú ẹnu, a kì í gbọ́kú ilẹ̀, àfi kó tó, àfi kó sá, lẹ́gbẹ̀ẹ́ ọmọ ọba ẹ̀ fọwọ́ pẹ́wù, bàbá Suwe wá bẹ̀rù kí tó ní, bàbá Túndé òkú mo fẹ́ bàbá Túndé òkú ẹ̀sìn ní agbájá, ẹ̀sìn mi lànà kókó fẹ̀ẹ̀fẹ̀, ayé yìí o tọmọtọmọ ni àjẹgbó, ayé yìí o tọmọtọmọ ni àjẹgbó, ìwọ ló ṣẹ́kù sí ìwọ ló padà wá bàbá Túndé orí gẹ́gẹ́ bí orí ẹ̀gbọ́n ó fẹ́ orí àpẹ àtẹ̀tẹ̀ ní àtẹ̀tẹ̀ orí èmi ò mọ bí olórí gbẹ̀yàn o. Èmi ò mọ bí àtúntà gbẹ̀yàn o.
tí mọ̀ fún ìfún ẹni bàbá Olúwaṣọlá bàbá Àlímọ̀ orí o bàbá Júnior dákun máa dágòjòkò bàbá Òkìkí ọlá. Orúkọ tèmi ni Ọ̀túnba Abíọ́lá ọmọ Ajíbíkẹ́ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí lúbúlúbú ojú ọlọ babaláwo tó gbé bọ́dì. Ó ti yé òní ni wọ́n ní ọjọ́ àbíní ó yẹ ká sọjọ́ bí ọjọ́ àbíní bá wà sábà ọjọ́ tí àbíní ọjọ́ àbíní bá wà sábà o. Onílọ́jọ́ bíi bàbá wa ọ̀gá wa great grandfather bàbá ìyálà yẹ anybody tó bá ṣe kọ́mẹ́dì nídìí iṣẹ́ tíátà pátápátá. Ẹgbọ́n mi dáadáa o ká má ṣe kọ́mẹ́dì mọ́ nílùú yìí ká tó máa ṣe ní Amẹ́ríkà ká máa ṣe ní London tó bá ti jẹ́ ọmọ Nàìjíríà ni a wà lọ́dọ̀ great grandfather. Àwọn tó ní kọ́mẹ́dì gangan ilé wọn la wà yìí Alhaji wa Nurudeen Babatunde Omidina aka Baba Suwe the great comedian ta ní nìyẹn. Ṣé mo pé kò dìgbà tí a bá kú kó tó di pé a máa ṣe ayẹyẹ ara wa. A wá ní tẹbí tará a wá ní tọmọṣẹ́ tojúlùmọ̀ láti wá bá ọ̀gá wa bàbá wa láti bá wọn celebrate ọjọ́ bí wọn. A dúpẹ́ wọ́lọ̀ pé wọ́n tó pé ọdún kan sí lónìí. Ọ̀pọ̀ ní nǹkan tó ṣe Bàbá Sùwé yìí nǹkan tó ṣe ẹlòmíì wúkọ́ lásán wọ́n dẹ̀ gbàdé ó pọ̀run lọ àfi yọ̀ wọ́n àwa dúpẹ́ di tiwa ní. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó bá dẹ́mi Bàbá Sùwé sí tó jẹ́ ká rí wọn láyọ̀ àtàlàáfíà. Bàbá Sùwé o ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsà ọdọọdún là ń rọmọbì lórí àtẹ bọ́dún bá dún pèrègùn amáwọ̀ tuntun wálé ayé a rí yín sówó lọ́mọ lọ́dún tó ń bọ̀ a rí yín sàkú balẹ̀ ọ̀rọ̀ lọ́dún tó ń bọ̀ ẹ ní kú nísìn ẹ pẹ́ bí Olúmọ̀pẹ́ ṣe ń pẹ́ ẹ pẹ́ bí Olúmọ̀pẹ́ ṣe ń pẹ́ ẹ pẹ́ bí àwọn àgbà kan tí wọ́n pẹ́ títí wọ́n fóńdè sọ́rùn òǹdè wá jẹ títí òkìní wá jẹ títí wọ́n fi lọlẹ̀ bó ṣe máa rí nìyẹn gbígbìn bá dàgbà lórílẹ̀ ó rán kòrò ní. Bàbá Sùwé happy birthday to you many happy return I wish you long life and prosperity. Tọ́ba níta ló ń kí yín o ẹ ṣáà ti mọ̀ lúbúlúbú ojú ọlọ́ni ẹ̀rín mi ń jàgín ẹ̀rín mi ń jàgín ẹ̀rín mi ń jàgín. ìdájẹ́ òtí ẹ̀ ti ìṣẹ́wọ́ wọn ti jọ́ lọ nígbè ọjà rẹ̀ àánú lórí gbà ó àánú òun ò ní kú nínú ẹbí rẹ̀ tọ́lọ́tọ́ gbogbo yín pátápátá ìpè tẹ́ ẹ pé ipò tẹ́ pọ̀ ẹ ní fi irú ẹ̀gbá aláburú lágbára Babátúndé o Babátúndé o Babátúndé o Babátúndé o Babátúndé o Babátúndé o. Àdìmẹ́rù o orí mo bọ́ ọyọ̀ mo bọ́ dúpẹ́ o ọdún orógbó àgbo ọdún òbí agorí àtẹ ọdún òfin dùn o kíkẹrẹ kó má ṣe má wọ tuntun wá sílẹ̀ àgbẹ̀ orí onírun tàgẹ́rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ àdáyébá rẹ̀ olùdásílẹ̀ rẹ̀ bàbá kọ́lẹ́dì rẹ̀ òṣèré rẹ̀ ìtàgé rẹ̀. Tí mo ṣe ń train lọ́wọ́ ní Ajérọ̀mí Ìfẹ́lódò Bàbá Sùwé wà ní gọ́fúnà fún ANTP nígbà náà àwọn Ajérọ̀mí Ìfẹ́lódò wá àwa ṣe competition ijó fún wọn àwa gbé orin yẹn pé Ajérọ̀mí Ìfẹ́lódò ẹ bá wà ló fẹ́.
àkúlẹ̀yàn ńlá dálé ayé bá. Adélé ayé tó lójú kan gbogbo wa ó jàre. Tíká ló ṣòro. Tíká ló ṣòro. Adániwáyé ti dá ẹ. Tíká ló ṣòro. Tíká ló ṣòro. Tíká ló ṣòro. Adániwáyé ti dá ẹ. Tíká ló ṣòro. Mo fẹ́ tíká ló ṣòro. Tíká ló ṣòro. Adániwáyé ti dá ẹ. Tíká ló ṣòro. Látòrí èmi Ọlá Oríkì tó fi dórí Murphy ọmọ Afọlábí, Yọ̀mí Fábíyì, Ọ̀túnba Jíbìkẹ́ àti gbogbo àwọn tí mi ò lè dárúkọ tán o. Wálé Baṣọ̀run, àwọn ni wọ́n rán ní sọ̀rọ̀ ó ti wá dé. Wọ́n pẹ́ ká máyọ̀ wá, wọ́n pẹ́ ká mú dùnú wá. Ọmọ ọba ní gbogbo, wọ́n pẹ́ ìgbà tó tó gbá. Ṣé bóun ní ṣe baálẹ̀ àgbọ̀n mi? Ọmọ mi dìnnà o. Ọkọ̀ tó tó kọ̀ọ̀kan ní ṣe baálẹ̀ odò. Ẹni tó bá mọ ìwúrà ló yẹ ká tà. Ipò àgbà ló wà yóò. Ìgbà mẹ́ta ni ìgbà ẹ̀dá. Ìgbà tí wáyé, ìgbà tí ráyé, àti ìgbà tí padà náà ni o. Ó wáyé ò tí ráyé wá. Bàbá Sùwé ó wá ayé rẹ̀. Ó yẹ ní bá sọ pé tí o lù. Ẹgbẹ́ kó bọ́ síta kó wá wí. Wálé Baṣọ̀run, ọmọ Baṣọ̀run, ọmọ Baṣọ̀run, ọmọ Baṣọ̀run, ọmọ Baṣọ̀run, ọmọ Baṣọ̀run, ara wọn lólùfẹ́ Bàbá Sùwé. Àwọn olùdáyé olùdá wọn. Ọba Adánimọ̀ kò síbi ìkan. Wọ́n pẹ́kẹ́ ìdùnnú, wọ́n pẹ́kẹ́ ẹ̀yọ̀. Wọ́n ní gbogbo tó kù lẹ́lò láyé ẹ̀ ní fìbànújẹ́ lò. àṣẹ wà. Wọ́n lò ní rí kú ọmọ. Ò ní rí kú ọmọ. Ò wá ní rí gbé sọnù yóò. àṣẹ wà. Mo fẹ́ kí là ń fọ ọba pé. Bàbá wa Bàbá Sùwé Omídínà tó ń ṣọjọ́ ìbílẹ̀ ni wọ́n jẹ́ kan nínú àwọn godfather wa ní inú iṣẹ́ orí ìtàgé. In fact inú mi dùn gan lẹ́ni láti wá celebrate pẹ̀lú wọn torí pé kí ni àwọn èèyàn ti ń carry rumor pé Bàbá Sùwé kú. A máa dúpẹ́ fọ́lọ́run ọba wípé ikú ò tọ́ sí wọn kò ń ṣe tiwọn o. Àwọn tó ní kán máa tán kú yẹn àwọn gangan ní kán lọ sọ́run kán lọ máa ṣọ̀hún dè wọ́n torí pé kí ni wọ́n sì máa dàgbà wọ́n máa dògbò wọ́n máa fọwọ́ páwú jù báyìí lọ wọ́n á fi èrìgì jobi. Àwa wà ń bíbá ilé ni àwa ń celebrate pẹ̀lú bàbá wa Bàbá Sùwé Omídínà. Long life and prosperity bàbá. Ìgbà ọdún kan ni ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àtúbọ̀ máa rí yín bá o ẹ kó wa jẹ pẹ́ o.